إن تفعلوا فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين قل هذه سبيلي أدعو إلى الله على بصيرتي أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. آمين يا مجيب الدعوات. آمين. gbogbo àti a bá máa ń pé bíbẹ wa láàyè yìí kò ju pé agbára Ọlọ́run ni. ẹ jẹ́ lọ kí Allahu Akbar. Allahu Akbar. mo rí i pé àwọn kan ń bẹ láàyè yìí tó jẹ́ pé ìrírí Ọlọ́run wọn ò mọ iye ẹ̀ tó. nítorí ẹni tí ó bá mọ rírì Ọlọ́run tó bá ní ó gbọ́ Ọlọ́run tóbi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò gbọ́dọ̀ yẹ kò gbọ́dọ̀ gbò lẹ́ni tí ó máa gbọ́ Ọlọ́run tóbi. gbogbo ẹjẹ́ àtúntò kí Allahu Akbar lẹ́ẹ̀kan sí i. a dá ọpẹ́ fún Ọlọ́run. àṣekẹ́ àtìkẹ́fà nàbọ̀ Muhammad. ìkẹ́ Ọlọ́run ọ̀là Ọlọ́run orí àjẹjẹ tó Ọlọ́run kó lọ́n bá bá nàbọ̀ Muhammad. gbogbo àwọn ará ilé ànábì àwọn sahabatu kiram àti àwọn tábìrín àtàwọn tábìrín gbogbo wọn pátápátá kọ́lọ́mbà akẹ́ ogun wọn. gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti ṣírálẹ̀ tí wọ́n ti wà lọ́dọ̀ Ọlọ́run tó jẹ́ wípé tẹ́ǹtì táwọn ta kalẹ̀ tí wọn ò ká ńgbà tó ń lọ òun náà làwọn ń sásá bẹ́ẹ̀ rẹ̀ nísìn. ọlọ́mbà akẹ́ gbogbo wọn. Àmín. àlékún kí Ọlọ́run kó lọ́mọ bàbá ogun wọn. látọ̀rí bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilori, bàbá Sheikh Kamaluddin Al-Adabi, bàbá wa Yusuf Al-Abhaji, gbogbo wọn pátápátá kọlọ́mbà akẹ́ ogun wọn. àwa fi tọ́lá tí wọ́n á fi tọrọ àlékún ẹ̀mí gígùn fáwọn ẹni Ọlọ́run tí wọ́n kù lórí ilẹ̀ tó jẹ́ wípé nínú ẹ̀jẹ̀ wọn làwa yìí ọ̀dọ̀ wọn sì làwa náà láti mú mi mímà. Ọlọ́run àlékún ẹ̀mí gígùn àlàáfíà Ọlọ́run bá ṣe fún wọn. bàbá wa Sheikh Ibrahim Mahmoud Al-Miqdad, Ọlọ́run ìgbà fáwa Ọlọ́run má jẹ́ ó dàrú. Ọlọ́run àlékún àlàáfíà ara àtúbọ̀tọ́ dáadáa Ọlọ́run bá ṣe fáfá wa. wala la ilaha illallah. mo kí gbogbo ìjókòó, mo kí gbogbo wa ní Al-Qamari Foundation, àfáwà Al-Milhi, ẹ dákun ẹ bá mi jókòó. mo fi bàbá Mudiru mo fi gbé yín jókòó, mo fi wọ́n gbé yín jókòó. bàbá wa Asadul Kalam, ẹ dákun ẹ jókòó. ókè kọ́lọ́mbà pọ̀ yín lé. mo kí àfáwà Al-Qamari torí àwọn ni onísábàbí ìjókòó yìí. nínú tí àsìkò yìí fẹ́
òun náà ni pé ká máa rọ́dọ̀ àfáà alájà Aisha ẹ jókòó, alájà Jẹ̀lílà ẹ jókòó, ẹ dákun torí tọlọ́ ẹ jókòó ẹ ṣeun ọlọ́run pọ̀ gbogbo yín lé aṣọ àpọ́nlé tó ń bẹ lára gbogbo wa ọlọ́run ní fàáya. Naam, mo kí àfáà wa Al-Qamari nítorí nínú tí gbà fẹ́ òun náà ni pé kí ọ̀dọ́ kó máa fàsìkò ọ̀dọ́ rẹ̀ kó máa fi ṣeun dáadáa, kó má jẹ́ kí àwọn bá nínú sáfù àwọn fusak tó dẹ́ pé àwọn oníbàjẹ́ táwa bá níbẹ̀ kò dáa. Ṣùgbọ́n abáfa wa Al-Qamari dúpẹ́ ní pé àwọn lónísábà bí dáadáa yìí. Àtúwá bá àwọn àfáà wa Asadul Kalam, àfáà wa Sabik àtàfáà wa Sherifuddin àti gbogbo àwọn tí wọ́n rọ̀gbọ̀kú wọn abáwọn dúpẹ́ pé àwọn náà wà ní àwọn olóríire. Torí iṣẹ́ Ọlọ́run nìyí tó gbé dání yìí, kò sí sẹ́ni tó bá gbéṣẹ́ Ọlọ́run dání, kò sí èrè ń jẹ tó máa bẹ fún wọn ju pé kọ́ṣe kí ni kọ́ ṣoríire nílẹ̀ ayé àti lọ́run. A kí gbogbo yín, mo kí gbogbo àwọn muhadirun alladhina sabaquni fil kalam, mo kí àwọn lecturers tó jẹ́ kí wọ́n ti sọ̀rọ̀ síwájú mi. A gbádùn gbogbo yín púpọ̀, adùn tọ́lọ́run ti fi sínú ọ̀rọ̀ yín Ọlọ́run má yọ kúrò, wala la ilaha illallah. Na'am, mo wá kí gbogbo wa lápapọ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Tàbá ní ká wo ìkàlẹ̀ yìí, ìkàlẹ̀ àwọn ọ̀dọ́ ni, ọ̀dọ́ ló kún sínú. So kò sì sí ń tá gbọ́dọ̀ máa bára wa sọ nítorí al-adib ẹni tó bá ti jẹ́ lẹ́kọ̀ọ́ yaqtadi bi muqtadal hal, básìkò bójú ilẹ̀ bá ti rí òun náà ni ó máa tẹ̀lé, n tó sì bá wa mu òun náà láàsọ. Gbogbo ń tọ́pìkì tí wọ́n sì ti tírìtì tẹ́lẹ̀ ń tó bá ọ̀dọ́ mu ni. Wọ́n fẹ́ mi topic ṣùgbọ́n tèmi ó sọ òun náà ni pé dawru shabab fil mujtama' al-islami aw fil mujtama' fi ayyi mujtama' in kana, impact of the youth among the society, ipa tí àwọn ọ̀dọ́ gbọ́dọ̀ ní láwùjọ, ìbáà jẹ́ àwùjọ mùsùlùmí ni, ìbáà jẹ́ àwùjọ àwọn tí ó ṣe ẹlẹ́sìn mùsùlùmí, kò bá àwùjọ tó bá hùn téèyàn bá ń bẹ, kí ni ipa tí ọ̀dọ́ gbọ́dọ̀ máa kó. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ ọ̀rọ̀ kan, ó ní pé iktanim khamsan qabla khamsin, ó ní pé wá nǹkan márùn kan, tètè jèrè nǹkan márùn kan síwájú nǹkan márùn kan. Ká tètè jèrè nǹkan márùn kan tó yẹ pé ó lè padà bọ́ fún wa, ká wá tètè jèrè rẹ̀ kó tó di pé kí ni kó tó bọ́ fún wa. Alákọ̀ọ́kọ́ tá Ànábì Muhammad àráwọ̀ èèyàn tán yóò bá Ànábì bí ni. Ànábì ní pé ká kọ́kọ́ ṣe kí ni ká wá ọ̀dọ́, ká jèrè ọ̀dọ́ wa síwájú kó gbó tó dé. Kí ni ọ̀dọ́ tá Ànábì wí bẹ́ẹ̀ ni pé kí ni gbogbo ń tó yẹ ká ní lásìkò ọ̀dọ́ ká tètè wá. Nínú àwọn problems táwọn face lásìkò yìí lọ́dọ̀ àwọn ọ̀dọ́, òun náà ni àwọn speakers wa ti sọ síwájú. Nínú ẹ̀ náà ni pé masturbation ṣé ó dáa àbí kò dáa, nínú àwọn problems táwọn face nìyẹn. Nípa pé courtship náà, nínú courtship tó wà ní ìta nísìn, òun náà ni pé kí èyí tó jẹ́ pé èyí tí bàjẹ́ pọ̀ sí ń bẹ̀ òun ló pọ̀ ń tà ń sìn. Tàbá ní ká wo ẹlòmíì tó jóbìnrin, ó tọrọ lára fáwọn sọ, ẹlòmíì kò tí ì wọlé ọkọ ó ti da délé bọ̀, ẹlòmíì tó ti jábọ́ lára rẹ̀ ó ti ju tìyá rẹ̀ lọ. Kí la wá fẹ́ mú lásìkò ọ̀dọ́ wa? Alákọ̀ọ́kọ́ tọ́dọ̀ gbọ́dọ̀ kọ́kọ́ ní talabul ilmi, òun náà ní pé kọ́dọ̀ kọ́kọ́ wá mímọ̀. Ìmọ̀ ló ṣíwájú, lẹ́yìn tá a bá ti mọ Ọlọ́run, first priority wa gẹ́gẹ́ bí èèyàn àti pé gẹ́gẹ́ bí mùsùlùmí, òun náà ní pé káyé kíni ká mọ Ọlọ́run. Torí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní murru awladakum bis-salat
wahum abna'u sab'in ó ní ká ti kọ́ àwọn ọmọ wa ká máa pa wọ́n láṣẹ láti máa kírun ìgbà tó bá ti ń bẹ lọ́dún méje wadribuhum 'alayha wahum abna'u 'ashrin tó bá sì ti pọ́ ọmọ ọdún mẹ́wàá tí ó bá kírun ká máa lù wọ́n ìyẹn ti kọ́kọ́ kú gbogbo ọdún mẹ́wàá ẹ̀ kò sínú pé ọ̀dọ́ ọmọdé sì ni ṣùgbọ́n tá a bá ti wá jọ̀dọ̀ ó yẹ ká ti lẹ́sìn lára lẹ́yìn náà ló wá kọ́ káyé kí ni ká wá mímọ̀ gbogbo anísìn là ń pariwo school na scam ọwọ́ bí ọmọ tó ṣe sign out ní ND ọwọ́ béèrè lọ́wọ́ ẹ̀ ń pé what's the full meaning of ND wá ní full meaning of ND now ND is ND kí ni ND is ND àwọn tó gbé kalẹ̀ kò ní full meaning ni NYSC kò lè sọ. kókò sọ pé national diploma lásán kò rí sọ ọwọ́ ń béèrè kí ni full meaning of JAMB tábà ní ká máa béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó wà yunifásitì ẹlòmíì ò mọ full meaning of JAMB kò mọ̀ túmọ̀ JAMB ọwọ́ ń béèrè pé ní pé ẹni tó bá ṣe JAMB ọmọ máa ń pè ní JAMBite ẹni tó bá ṣe WAEC nǹkan ó ní WAECite gbogbo àfẹ́ ka mímọ̀ kún mọ́ àka mímọ̀ kún mọ́ ìmọ̀ tá a kà kún yìí òun náà ló tún wá ń ṣe àkóbá fún wa àsìkò tá a sì wáyé àsìkò mímọ̀ ni àsìkò mímọ̀ ẹni tí ò bá ti ní mímọ̀ ó dà gẹ́gẹ́ bí afọ́jú ni gbogbo èèyàn ló ń sọ pé òun fẹ́ wọ skul òun fẹ́ wọ skul kí là níyàn ẹ̀ tó fẹ́ wọ́. ṣé àníyàn kò fẹ́ lọ kàwé ni àbó fẹ́ lọ ṣe fine boy àti fine girl ní skul àbó fẹ́ lọ ṣe big girl ní skul ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní skul sì big girls ló ń ṣe kò sí kankan lórí aṣọ mo lẹ́yìn ẹ̀yin táwa yín bá kọ́ o ẹ̀yin ò sínú wọn o torí tẹ bá ń bẹ́ẹ̀ nù wọn ẹ̀ ní bá a jókòó sí ìjókòó báyìí ṣùgbọ́n ìmọ̀ ṣe kókó ìmọ̀ yìí láfẹ́ fi jẹ́ kí ni láfẹ́ fi dé káwùjọ wa kó dàgbà sókè ìkọ́ńdọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ ó ní foundation of every state starts from the youth. Only foundation of every state starts from the youth. Tábà ní pé ìpìlẹ̀ gbogbo ìlú kọ̀ọ̀kan kí ló fi ń dàgbàsókè àwọn ọ̀dọ́ rẹ̀ ni ó mú dàgbàsókè bá. Sáwọn arúgbó tó dẹ́ pé wọ́n ti ń súnmọ́ kú tó dẹ́ pé bùkátà pé kákọ̀ jẹun ká mu lókù fún wọn sáwọn lọ́fẹ́ wá bílùú ó ṣe dàgbàsókè. Ìgbà tá àkọ́kọ́ gba independence ní Nàìjíríà gbogbo àwọn tí wọ́n lọ gbogbo àwọn Nnamdi Azikiwe gbogbo kò tí ì sẹ́ni tó wọ 50 nù wọn yìí tó wọ 40 gan wọ́n nù wọn ọ̀dọ́ lọ́ fi gba gbogbo kínní fún wa ṣùgbọ́n nísìnyí àwọn arúgbó lọ́kùn bẹ̀ ó gba ọ̀dọ́ tó bá máa láwọn fẹ́ ṣe òdì ni wọ́n ṣe àfikọ́ lọ kówó jẹ. so àfáà wa Hafiz Ibrahim ó ní rijalul gadil ma'amuli inna bihajatin. rijalul gadil ma'amuli inna bihajatin. àfáà wa yìí ó ń bá gbogbo àwọn ọ̀dọ́ ó ń bá wa sọ̀rọ̀ ó ní mo pé ẹ̀yin ọ̀dọ́ tó jẹ́ pé ọ̀dọ́ yín gọ́gọ́ la gbé láró kan sí gbogbo gíga ìlú ọ̀dọ́ yín láró sí. ẹ̀yin àgbàlagbà lọ́la ẹ̀yin ògo ọ̀la inna bihajatin. ó ní afẹ́ nǹkankan lọ́dọ̀ ẹ̀yin o àwọn ọ̀dọ́ afáwà yìí ó lóun fẹ́ nǹkankan lọ́dọ̀ àwọn ọ̀dọ́ kí ni tó fẹ́ lọ́dọ̀ wa. ìlàkàdàtì tabuni wa ṣáàbì yu'ammiru. ó lóun fẹ́ kí ni òun fẹ́ leaders we need leaders among the youth. Olóhùn fẹ́ àwọn aṣíwájú tó yẹ pé àwọn nǹkan táwọn àgbàlagbà tà ló ò ṣe tó yẹ pé innovations tuntun a gbọ́dọ̀ máa rí lọ́dọ̀ àwọn ọ̀dọ́ ká máa ṣe kí ni àwọn aṣíwájú yẹ kí wọ́n máa mọ tí ò sí nílẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa tún máa mọ́ kún ní tó ti ń bẹ tẹ́lẹ̀. rijalul gadil ma'amuli inna bihajatin. Olóhùn tún fẹ́ lọ́dọ̀ wa bákan náà. ila alimi yad'u wa da'i yudhakkiru. ó ní òun fẹ́ àwọn knowledgeable ones ó láwọn fẹ́ ní mímọ̀ àwọn onímímọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀ka mímọ̀ kún ara ẹ̀ là ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀ka mímọ̀ kún mọ́
ìmọ̀ lójú òfin là ìmọ̀ nílùú náà ó fi dàgbà sí. ó ní afẹ́ onímọ̀ láàrin wa gbogbo ẹjẹ́ àka mímọ̀ ẹjẹ́ àka kún ẹ ti jáde wàdá àwọn tó tún máa pèpè sójú ọ̀nà tọlọ́run irú ẹ̀ làwọn afáwà Kọmọrùdíìnì ṣe yìí wọ́n pèpè sójú ọ̀nà tọlọ́run lélẹ̀ wọ́n pè wá pé káwá máa ṣe get together àbí hang out kan lórí pé akọ̀fẹ́ lọ flex lásán. ìjálá lìgàdìlì màmúlì iná bí hajjati ilá àlìmí yẹ̀dìrí wà ilmi yukarraru. ó ní à ń fẹ́ àwọn ìmọ̀ tó dẹ́ pé ilimi yukarraru àwọn àmọ́ tó yẹ kí á fi ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mélòó ló lọ skul sí tó wá kọ̀wé kalẹ̀ mọ́ àwọn òwe ta ti ń lò tipẹ́tipẹ́ tábàdé skul nísìn essential mathematics essential chemistry gbogbo ẹ̀ àárí tó jẹ́ káwọn aráàlú wa tó tún ṣe ègé àwọn tó tún ṣe yìí tó pọ̀ kò sí mọ́ kò sẹ́ni tó fẹ́ kọ̀wé mọ́ kò sẹ́ni tó fẹ́ fi legacy gidi lẹ̀. ilahi kimati tumuli wakafi tuhariru. ó ní nínú àwọn kan tá a ti ń fẹ́ lọ́dọ̀ àwọn ọ̀dọ́ wa ilahi kimati tumuli ó ní à ń fẹ́ àwọn ọgbọ́n àwọn wisdoms. wakafi tuhariru. kò tiẹ̀ sẹ́ni tó fẹ́ ṣe tíṣà mọ́ nísìn oníkálukú nsìn àfi pé kí ni kó máa ṣiṣẹ́ kékeré owó ńlá là ń wá nísìn kò sẹ́ni tó fẹ́ ṣe wàhálà mọ́ kò sẹ́ni tó fẹ́ dá skul lẹ̀ mọ́ ẹni tó bá máa dá skul lẹ̀ gan àgbàlagbà ló kù tó ń dá skul lẹ̀ àfẹn tó bá yẹ kí ó lẹ́mìí rẹ̀ láti ṣe everybody gbogbo àwọn àfẹ́ jẹ̀yà ká tó jẹ̀gbádùn tá bá sì jẹ̀gbádùn ká tó jẹ̀yà ìyà ń padà bọ̀. ìjálá lìgàdìlì màmúlì. kò sẹ́ni tí ó wà láyé tí ò ní bá challenges pàdé wàá fèsì challenges yẹn náà wàá kọ́kọ́ clear challenges náà kó tó yẹ kí ni kó tó ìgbà gbogbo àwọn tó lọ́lá tó ga láyé yìí náà ó ti láwọn táwọn náà ti fèsì ó ní tó ti fèsì gbogbo àwọn ọ̀dọ́ ẹjọ́ ẹdẹ kàkà ìmọ̀ àtàwọn nǹkan tó dé ké àfi máa túlù ṣe ẹjẹ́ àkàkún ẹdẹ káwọn náà jẹ́ good leader ẹdẹ ká fi wá ṣàríkọ́ṣe rere ẹ fi wá ṣàríkọ́ṣe rere gbogbo wa ẹjọ́ à ń rọ̀ wá ẹ má jà bàlújẹ́ nínú tó bàlújẹ́ tó bá nǹkan jẹ́ nísìn ọ̀dọ́ ni ìwọ náà tún rẹ̀ ṣe ọlọ́run wọlé yìí tá a sọ yìí gbogbo ibi táwa náà kù sí ọlọ́run wá tún wa ṣe o ọlọ́run tún wa ṣe o gbogbo ibi tá a ti bàjẹ́ ọlọ́run tún wa ṣe ibi tá a ti ń da ọlọ́run má jẹ́ àbàjẹ́ ń bẹ̀ wala la ilaha illallah ọlọ́run wá ṣe wá náà lógo má ṣe wá lẹ́ni ẹ̀yìn wala la ilaha illallah فسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.